ẹni tí ẹ má bínú ẹni tí kò fẹ́ kí wọ́n drag òun tàbí tí ò fẹ́ kán kọ́mẹ̀ntì kan tí ò dá nípa òun kò nílò kó dúró sórí ìkànnì ayélujára. Ẹni tí kò fẹ́ kan sọ pé kí ló dé tó ń ṣe sọ báyìí kọ́ mọ́ wùlẹ̀ sọ nǹkan kan lórí ìkànnì ayélujára. Sáà wọ́n máa búùyàn wọ́n máa yìnyàn ní èèyàn ní kó ṣọ́ra fún àwọn nǹkan kọ̀ọ̀kan tó bá ń ṣe lórí ẹ̀rọ ayélujára. Mo rò gbọ́dọ̀ mi yé yín báyìí àwa ni ká ṣọ́ra. Ṣe rí èmi ò lè ní kẹ́ ẹ má sọ̀rọ̀ torí ọmọ ẹni ò sì ní bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Mi ò lè ní kẹ́ ẹ fi Ọ̀yọ́ lẹ̀ kẹ́ ẹ lọ máa gbèjọ ní Ọ̀fífẹ́. Ìbàdàn ni mi ò ní jẹ́ ẹnìkan kan gbè ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ tí mo jọ́ ọ̀tìlẹ̀ ọ̀rọ̀ bàbá ẹlẹ́bùmọ́ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí tí ó ṣe mí ní kàyéfì díẹ̀ òótọ́ lọ̀rọ̀ tẹ́ sọ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ ṣùgbọ́n àwọn kábíyèsí wa yìí náà yàtọ̀ fọ́jọ́ orí àgbàlagbà ni wọ́n torí pé wọ́n ti dàgbà nípò kò wáyé kó jẹ́ wípé àwọn gangan fúnra wọn ni wọ́n máa mú àìsí àlàáfíà wá láàrin ìran wa. Àwọn nǹkan kan wà téèyàn lè wò kó mójú kúrò. Kí ló burú nínú kí kábíyèsí torí ẹ sọ nínú ètò yín wípé Ọọ̀ni of Ifẹ̀ ẹni bíi ọ̀dádá ni wọ́n pé wọ́n mọ̀ wá dráàgì Aláàfin nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ bá fa wàhálà kan nígbà kan lẹ́yìn ikú bàbá Adéyẹmí wọ́n fìyàn jẹ oyè of Yorùbá land. Yes, you are right. Ọọ̀ni of Ifẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kò dáa torí pé wọ́n mọ̀ wípé tí ẹ̀yin Ọ̀yọ́ ń proof ni pé ẹ̀yin gangan ni Yorùbá. Ẹ jẹ́ ká call spade a spade o kò dáa tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjẹ́ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ ọba Akínbọ̀wálé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ kí ṣé wọ́n ti pè wọ́n pé in tó ń ṣe stop it. Tí wọ́n bá pè wọ́n tá a bá rí pẹ̀lú proof gbogbo àwọn èèyàn tẹ́ ẹ̀ wọ yìí wọ́n ń ṣe draft o Ọlọ́run gbọ́ wọ́n á bá Ọọ̀ni of Ifẹ̀ ní wọ́n á bá wọn jà ṣùgbọ́n lágbájá ṣẹ̀ ní ẹ̀ṣọ̀ṣẹ̀ tó ṣẹ̀ fún ẹ̀ ń bàjà ara yín lẹ̀ ń bàjà o tó bá jẹ́ pé Ọọ̀ni náà dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kábíyèsí o fún kíni lẹ fẹ́ gbà mẹ́sà. We are not here for sentiment but for the truth. Lórí tí ọ̀rẹ́ wa tí ẹ máa ń sọ pé ẹ má report page ẹ jẹ́ kán bú yín wọ́n ń bú wa because ẹ lè sọ̀rọ̀ èèyàn méjì kẹ́ ẹ má favour ẹnìkan kẹ́nìkan ẹ máa wá wù yín kó máa wù yín níran kó wá report page pé ẹ ń sọ̀rọ̀ nípa òun ẹ máa mú yẹn kúrò ní ọ̀rọ̀ ṣe ti gbọ́. I beg you. Now nínú tí mo kọ́lẹ̀ ń bí orí ọmọ tó tún ti ń wọ́ wá ó ti pẹ́ lórí ọ̀rọ̀ supremacy láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀. Àwọn tó yẹ ká àrùbọ́ yẹ ká parí ẹ̀ ni wọ́n rí parí. Tí bàbá bá wá sọ̀rọ̀ lórí wàhálà tó ń wáyé lójoojúmọ́ tí wọ́n sọ bá ṣe sọ ẹ̀ tó ní tẹ̀mí gbọ́ ni wípé ìgbà wo ni Aláàfin débẹ̀ tí wàhálà ti pọ̀ tó yìí. Ẹ sọ gbólóhùn kan pé tí wọ́n bá wà lórí payroll Ọọ̀ni of Ifẹ̀ that language ó ń sọ fún ọ wípé wọ́n ń ṣe torí nǹkan kan wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n wà bias. Ṣùgbọ́n tó bá jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ní bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn sọ orú ọ̀rọ̀ tó sọ sí Aláàfin yẹn fún torí ẹ lè sọ wípé ẹni bíi tí Ọọ̀ni ẹ̀yin lẹ́mọ̀ lábẹ́nú pé wọ́n ń ṣe báyìí ẹ̀ pariwo síta ọ̀nà tẹ́ wá gbà pariwo síta wọ́n mú conflict dání nírú àkókò yìí àwọn èèyàn orí tí Ọọ̀ni of Ifẹ̀ agreed o ṣùgbọ́n ṣé wàhálà bí ìgbà tá àmọ́ra ẹni rí ló yẹ kó wáyé ó ti ń pọ̀ jù ní tó bá jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ni bàbá bá wí bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ní igbá ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn làwọn ti ṣẹlẹ̀ tí ò sí peace rárá ṣé máa padà jáde bú Aláàfin ṣé máa pe Aláàfin ní orúkọ ẹni wò lè sọ̀rọ̀ ẹnu wọn tán definitely Aláàfin Ọ̀yọ́ dáa Akínbọ̀wálé dáa even looking at his appearance ó bí pé iye Ọ̀yọ́ lẹ́yìn kó wọn sí wàhálà ó bí pé ẹ̀yin tẹ́ ẹ̀ wá kò kan tàbí kejì tẹ́ ẹ̀ wá ojú rere àti ojúṣàájú lẹ́yìn dá gbogbo wàhálà ilẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yin lẹ́yìn push Aláàfin Ọ̀yọ́ because that statement Almaroof sir
tẹ́ ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu wọn tán, then who are the people that are causing this issue? ẹ mú wọn jáde. tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ supremacy lọ́yọ̀ọ́, ẹ jẹ́ ká fi sùúrù yanjú ẹ̀ constitutionally. tẹ́ bá ń sọ̀rọ̀ tó ti pẹ́, empire tó ti pẹ́, Ọ̀yọ́ ọgbà yẹn kọ́ lè lé èyí á ti develop jù yẹn lọ ojoojúmọ́ ni. ok káwọn yẹn sọ pé typewriter ní wọ́n fẹ́ fi máa type, ṣe bẹ́yìn typewriter na kọ̀mpútà dé, ní laptop dé, ní fóònù dé, ní gbogbo ẹ̀yìn dé, káwá lórí typewriter náà la fẹ́ wà. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, ọwọ́ ni wọ́n fi ń fọṣọ, àwọn èèyàn ti ń lo machine. ọ̀làjú ti dé. ìtẹ́ ẹ̀sìn mọ́ nínú constitution sìn ni wípé constitution ti kó bá ìjọba àwọn ọba aláyé wa. ọ̀pọ̀ gbogbo wọn kọjá local government wọn o, à ń pẹ́ra wa lé ní kiri kan. constitution àwọn local government chairman ń sanwó ọba, wọ́n lè yọ ọba ẹni ọba, wọ́n á sọ fún gọ́vnọ̀ ni, gọ́vnọ̀ kan lè sọ fún pé mi ò gbà tẹ́lẹ̀, local government chairman ni ó bẹ̀rẹ̀ ogun ti olú ọba bẹ́ẹ̀. ọ̀tẹ̀ náà, wàhálà yìí náà lè fi ń gba agbára lọ́wọ́ yín ní ìjọba fi láàrin two monarchs yìí, àwọn ọba ńláńlá méjèèjì. mo ń sọ kíní kan fún yín, Ifá àti ìtàn sọ fún wa pé Ọ̀yọ́ láti ṣẹ̀ wá. ṣé bíbi tá a bá pè lórí irun ìbáàjọmọ ẹrú ló wà ńbẹ̀, níbi tí wọ́n ti ń lọ gba àṣẹ nìyẹn, ó sì remain bẹ́ẹ̀. kí ló dé tẹ̀ kúkú padà bẹ̀ kẹ́ ẹ lọ jọba, kẹ́ kúkú mọ̀ pé Ọ̀yọ́ ló ń jọba bẹ̀, ẹ fẹ́ lé gbogbo ọmọ ẹrú, ṣófin fààyè gbà yín láti ṣe bẹ́ẹ̀. tó bá jẹ́ lóòótọ́ ni àlẹ́ jẹ́ lè pé ọba Akínmọ̀wádé wọ́n lọ gba àṣẹ nífẹ̀ẹ́ nínú ọba tí wọ́n jẹ yìí, àmòótọ́ ìbí kan sọ fún pé àlẹ́jẹ́lì tó bá jẹ́ pé lóòótọ́ ni wọn ò lọ, ṣé ìṣẹ̀ṣe ń parun látòrí wọn ni? ẹ̀yin lẹ́dẹ̀ ń fà, ẹ̀yin tẹ̀ ń sọ fún pé má ṣe báyìí, torí pé bẹ́yìn ò bá jábá lẹ́yìn yóò pọ̀ gan. èèyàn ló wà lẹ́yìn òrùn tó rò ń ké. tẹ́ ẹ bá tọ́ kábíyèsí o ọba Akínmọ̀wádé sọ́nà tó dáa, ẹjẹ́ àfi sùúrù ṣe. nínú ọba méjì tó yẹ kán rẹ́jù láyé, Ọọ̀ni Ilé Ifẹ̀ àti Akínmọ̀wádé, ìyẹn kábíyèsí o ọba Aláàfin Ọ̀yọ́. mi ò dé fìlà débi pé mo fẹ́ ṣí fìlà, mọ̀ forílẹ̀ fẹ́yìn kábíyèsí méjèèjì ni, torórí nìyí. tá a bá sọ àwọn ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ á dàbí sentiment. wọ́n pè ní Ọọ̀ni òrìṣà, wọ́n pè gbogbo ọba yòókù ní igbákejì òrìṣà. ṣé Aláàfin Ọ̀yọ́ ẹ fẹ́ mú táìtù Aláàfin Ọ̀yọ́ òrìṣà, ẹ fẹ́ fi mú tiyín, ẹ fẹ́ fi pọ̀n ní ìsìn ayé wa? is allowed. tẹ́ ẹ bá lẹ́yìn nìkan ní Yorùbá, ẹlòmíì ò lè fi ẹ̀jẹ̀ yeye Yorùbá mọ́. tí àárín wọn bá gún, Aláàfin ó fi èèyàn jẹ oyè kéde Babalájé Oòduà, Ọọ̀ni ó fi èèyàn jẹ Babalájé Yorùbá. àwọn méjèèjì ó sì jọjọ́ kó jọjọ́ bá ń fi joyè. that is what we call relationship. ìtẹ́yìn sọ́nsìn ọ̀rọ̀ relationship là ń sọ, ọ̀rọ̀ tí bàbá Ẹlẹ́bùú bá sọ, nítorí pé kò sí relationship gidi láàrin àwọn ọba méjèèjì ni. and let me tell you, I agree with you pé bí wọ́n ṣe àtàkà Aláàfin Ọ̀yọ́ pé kò dáa, and I disagree nítorí pé tí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í ṣẹ́. the bitter truth ni láti gbà tá Aláàfin yìí ti dé bẹ́ẹ̀ ni wàhálà oríṣiríṣi ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. ẹni tó ń fà anybody ò mọ̀, and we careless to know because ààrẹ officially sọ fún officially whenever you want to say it with aggression. Are we not the same blood again? bàbá àtọmọ máa ń jà, wọ́n á fìfẹ́ parí ẹ̀, ìyàwó àtọkọ máa ń jà, wọ́n á fìfẹ́ parí ẹ̀. kí ló lè tó bẹ́ẹ̀? mo sọ kínní kan, ó ní ọ̀fífẹ́ òní wá sọ̀yọ̀ wá pàṣẹ, Aláàfin ò lágbára ẹ̀ láti wá sí Ifẹ̀ wá pàṣẹ, bẹ́ẹ̀ lọ́bọ Èkó ò lágbára láti wá sí Ìbàdàn. ẹ má bínú, nígbà tí wọ́n ń sọ̀rọ̀, ọ̀nà tẹ́ gbà sọ̀rọ̀ sí bàbá Ẹlẹ́bùú gan tó bá kù díẹ̀ káàtó, wọ́n lẹ́nu ọmọ ọgbà ìyá mi Pàdímọ́. ẹ jẹ́ kí n play díẹ̀, ẹ má bí kò mi ò fẹ́ play ẹ̀ gan. reason tí mi ṣe fẹ́ play for proof ni kẹ́ ẹ lè mọ̀ pé bóyá kí n má play ẹ̀, jẹ́ n play ẹ̀ níwọ̀nba. ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lórí
bàbá wa Ẹlẹ́bùrú Ìbọn, bàbá Ẹlẹ́bùrú Ìbọn, àwa mọ̀ yín pé ẹ ní relationship tó dáa pẹ̀lú Ọ̀yọ́. Bó ṣe rí nítorí bọ́n ṣe kọ́ àwa nílùú Ọ̀yọ́, àwọn òun rí àgbàlagbà fín, torí mo mọ àwọn ọmọ yín kọ̀ọ̀kan tó jẹ́ alálùbáríkà, àwọn ọmọ tó tinú yín jáde. Bọ̀mọ̀ àwọn ọ̀jà. Tí a bá ní ká púrúfù ọ̀rọ̀ tí Almaroof sọ ń bẹ̀ bí wọ́n ṣe kọ́ wa nílùú Ọ̀yọ́, àwọn ò rí yàn fín. Mo sọ bí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í ṣe. Tí bí wọ́n ṣe kọ́ àwọn ìlú yòókù, ṣé wọ́n ní kán máa rí yàn fín. Yorùbá tó dáa ju Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ló ní, torí la fi ń kọ exam. A lè fífẹ́ kọ exam, òdodo tó wà ń bẹ̀ nìyẹn, fact tó wà ń bẹ̀ nìyẹn. Yorùbá Ọ̀yọ́ la fi ń kọ exam, school start àti Yorùbá bá lọ sí higher institution, Yorùbá Ọ̀yọ́ ni wọ́n máa fi kọ ẹ̀. Ẹ̀yin wá gbọ́ Yorùbá tẹ́ sọ yẹn, ọmọ Ọ̀yọ́ dẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn, ẹ sọ ságbàlagbà ni o, kò ń ṣe ẹgbẹ́ yín, kò ń ṣe ẹgbẹ́ wa. Ẹ wá lẹ́ máa pe àwọn ọmọ wọn láti ṣe kíni o. Ọmọ yín kọ́ máa pè é pé kán sọ fún yín pé àgbà ti dé. Orin kan náà máa ń kọ́ wá ní àgbà yí ìpẹ́ kan ní ṣe ẹ̀rọ ọmọdé ọjọ́ òun máa rí o, àgbà yí ìpẹ́ kan ní àwa nìyẹn bá wí kò kún ẹ̀yin mọ́, torí ẹ ti lu ayé. Nígbà tí ẹ bá ní ẹ̀yin ló bá wí kò káwọn bàbá ẹ̀ mọ́, kí lẹ wá ń pe àwọn àgbà fún wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ ẹ̀tún nìkan. Ṣé àwọn youth ló jọba méjì tí wàhálà ń ṣẹlẹ̀ yìí o, ẹni ò kàn wọ́n mọ́ kán fi ìlú kù lẹ̀ fẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ rí yanjú kàràn ká yanjú ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àdàkùnrin. Ṣé ibà àdàkùnrin àbá àdàkùn kọ́? Àwọn bàbá tẹ́lẹ̀ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ fún Aláàfin tó bá jẹ́ láyé àtijọ́ ni, Aláàfin fún rẹ̀ ó pe bàbá ẹ̀ wá ni. Àràbà Òṣogbo tí wọ́n fi bàbá jẹ, wọ́n fi wọ́n jẹ àràbà àgbáyé. Tá a bá ń sọ pé èèyàn kan fi yàn jọba oyè bí ta ló fi bàbá jẹ oyè àràbà àgbáyé? Ṣé bàbá ṣe wà lẹ́nu iṣẹ́ Ifá ni? Ṣé rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan gbà míì òun tún ọ̀rọ̀ ṣe, ó máa ń da ọ̀rọ̀ rú ni. Àwọn ọmọ bàbá yìí nìsín tí wọ́n bá gbọ́ nǹkan tẹ́ ẹ sọ, ẹnì mọ́ lè jọrẹ́. Ẹ̀yin dẹ̀ máa ń sọ pé kí ẹ wọ́rì, mo ní ẹ má máa sọ bẹ́ẹ̀ mọ́, torí pé àwọn olólùfẹ́ yín mi lè bí tó dẹ̀ fẹ́ràn yín kẹ́ ẹ̀ dẹ̀ ṣe mistake kan á bu yín ẹ̀ block wá ẹ̀ ní ìdènà. Gbà yí ìpẹ́ kan ní àwa nìyẹn bá wí kò kún ẹ̀yin mọ́, torí ẹ ti lu ayé, ẹ ti bẹ̀rù wa. As a business owner. Ẹ má bínú, advert ló wọ ọbẹ̀ yẹn, nǹkan tí mo fẹ́ ká ṣe rèé. Almaroof ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ fún bàbá Ayẹyẹ Ẹlẹ́bùúbọn. Nígbà tí ẹ bá ní torí pé wọ́n ní payroll lọ́dọ̀ wọn sanwó oṣù fún wọn ní ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ni bàbá yẹn fi sọ̀rọ̀ ọ̀rọ̀ tán sọ. Ó bẹ̀ pé ẹ sì dúró sórí pé anybody ò lè control Aláàfin. Tálàfin bá ti sọ pé òun fẹ́ ṣe ló gbọ́dọ̀ ṣe. Ìtẹ́yìn Ọ̀yọ́ bá fẹ́ nílẹ̀ yìí nínú ìran wa ló gbọ́dọ̀ ṣẹlẹ̀. Gbogbo nǹkan kọ́ ni èèyàn máa ń fagídí gbà. Ìwà, ìṣe, ìtẹ̀síwájú tí ẹ̀ bá mú bá ìran ẹ̀ láyé fi ń gbà lọ́gàá. Iṣẹ́ tó yẹ kí Aláàfin ṣe pọ̀ ní àsìkò tí wọ́n dé sí orí oyè. Gbogbo ẹ̀gbin kọ́ lèèyàn ń kọ̀. Ṣé rí gbogbo ẹ̀gbin tí ẹ̀yin Ọ̀yọ́ ń kọ̀ yìí ó ń sọ yín lẹ́nu? Gbogbo ẹ̀gbin tẹ́ ń kọ̀ yìí ó máa ń sọ èèyàn dá lábùkù ni. Tí èmi máa ń sọ bí mo ṣe ń sọ yìí, tí wọ́n á kọ́ máa fẹ̀ ní mí, wọ́n á nítorí pé ọjọ́ máa fẹ̀. My brother Almaroof, I give it to you. Ẹ ń ṣe ètò tó dára, ṣùgbọ́n àwọn ibìkan wà kọ̀ọ̀kan tí màá gbé àkíyèsí sí. Ẹ má lè kọ́ máa dàbí pẹ̀lú ní àwọn olólùfẹ́ yìí. Owó wọn ní wọ́n fi ra dátà. Aṣèmọ́lù kan ò sí lórí àwọn ọba tá à ń sọ yìí, lórí pírẹsidẹ́ǹtì. Ó lè má ṣẹlẹ̀ nílùú òyìnbó káàkiri, kò sẹ́ni tó kọjá òfin. Gbogbo múnitì tí ó wà lórí ilẹ̀ wa kò sí ń bò mí. Gbogbo bá ní Aláàfin ní immunity, Ọọ̀ni ní immunity, wọ́n láti nílẹ̀ gbogbo
Yorùbá nínú ọ̀ràn Oòduà ṣé ìjà ìsọ fún wa ní wípé wọ́n á máa fò kiri ìlú onílùú wa lọ́wọ́ ẹ gbàgbé ẹ̀ let us find peace. Àwọn Fúlàní fẹ́ gba ilẹ̀ wa ẹ má fi yẹn distract wa mọ́. Ẹ sọ ọ̀rọ̀ lórí Sunday Igboho tá à ń sọ tọrọ ẹ̀ tó rú jáde ó apologize. Èmi rò pé gẹ́gẹ́ bí bàbá wa Kábíyèsí Ọbọ̀wálé bí wọ́n ṣe wà lórí ìtẹ́ káwọn èèyàn fi káwọn mídíà wọn kan fi nǹkan léde kan ní kan padà pé Sunday Igboho tó apologize kí Sunday Igboho wá padà wá kán wá sọ fáwọn èèyàn pé ìtàwọn èèyàn ń sọ bó jẹ́ rọ́bójò tọ́ kò rí bẹ́ẹ̀ o ọmọ mi Sunday Igboho kẹ wá fi tìlùtì fún pàdé ẹ̀ ṣẹ́fẹ́ gbadé lórí yín ni gbogbo oríkì tá à ń sọ yìí náà tó ń kira yìí náà tó jóríkì ilé wọn tó jẹ́ ti Àlùmọ́rúfù náà tó ń sọ yìí ṣé ó gbadé padà lórí Aláàfin ni ṣé ẹ̀mọ̀ páwọn kankan wà tí ò possible ṣùgbọ́n ká kàn ṣọ́ra wa nínú àwọn ọ̀rọ̀ tá a bá máa sọ fún àwọn àgbàlagbà lórí mídíà kì í ṣe bí àwọn bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn àṣìṣe díẹ̀ lè wà nínú tí wọ́n sọ ṣùgbọ́n kò ẹnu ọmọ ọgbà ìyá pàdé ẹ mọ̀ jẹ́ àtúrí pé a fẹ́ràn èèyàn kan ká wá fi àtìlẹ́yìn tá à ń fún ká fi kó bá ká fi sọ lẹ́nu. Aláàfin ni wọ́n ń pariwo Àlùmọ́rúfù. Àwọn tó ń pariwo Àlùmọ́rúfù lórí social media ò tó nǹkan. Ọmọ Ọ̀yọ́ ní ẹlẹ́nu ẹ̀dẹ̀ lè sì fún gbogbo ọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn fèsì fún tí ẹ bá lóun fẹ́ fèsì fún gbogbo ọ̀rọ̀ yóò dá lábùkù yóò tẹ̀ ni mò ń bọ̀. torí ẹ ti lo ayé ẹ ti bírù wa bàbá Ẹlẹ́bùúbọn ṣe rí mi ò wà surprise pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nítorí àtìlẹ̀ lẹ́tí ń bá bàbá Adéyẹmí fà ó dàpọ̀ mọ́ Òṣogbo nìyí bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ó dàbí pé ọmọ Òṣogbo ni ó dàbí Yorùbá. Ẹ jẹ́ ká rí àwọn àgbà tá a máa pọ́nlé nílẹ̀ Kóòtù Òjíire. Ṣé ẹ gbọ́rọ̀ yẹn? Ẹ jẹ́ ká rí àwọn àgbà tá a máa pọ́nlé nílẹ̀ Kóòtù Òjíire. My brother Àlùmọ́rúfù Ọlọ́run ó ṣọ́ wa, Ọlọ́run ó ṣọ́ yín. Nǹkan ò ní ṣe kò ní ṣe àwọn ọmọ yìí, nǹkan ò ní ṣe nìkan kan wá. Gbogbo àwọn tá a wà lórí social media yìí a ní fẹnukọ lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ṣé tí wọ́n bá ní ọmọ Yorùbá gidi nìyí, Yorùbá lẹ́yìn ní Yorùbá, Ọ̀yọ́ nìyí, àgbà bẹ́ẹ̀ Oòduà làwọn yòókù tàbí Kóòtù Òjíire tàbí ká sọ pé gbogbo wa Kóòtù Òjíire, Ọ̀yọ́ ní Yorùbá. Bí èdè Yorùbá ṣe dùn tó nítumọ̀ tó ọmọ kékeré kan bá sọ fún mi pé ẹ jọ̀ọ́ ẹ bá kó ẹ jẹ́ kí n rí àwọn àgbà gidi, àwọn tó ṣe é pọ́nlé, ó nítumọ̀. Ó dùn mí gan sà tẹ́yìn náà bá dẹ̀ wò tá a bá wo ohun tó ń ṣẹlẹ̀ tí bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn tẹ́ ń sọ̀rọ̀ lé lórí látìgbà tí Kábíyèsí ti débẹ̀. Mo ní ó ṣeéṣe kó mọ̀jẹ̀ Kábíyèsí ló ń fa gbogbo jọ̀gọ̀dì kó jẹ́ pẹ́yìn rẹ̀ kó jọ̀gọ̀dì bá wọn. Torí bàbá kan sọ̀rọ̀ láìpẹ́ yìí tó ń ṣe ọmọ Ọ̀yọ́ náà ni lórí ọ̀rọ̀ Sunday Igboho kò lè bá agbára ẹ̀ jẹ́, agbára tó yẹ kẹ́ fi kojú Fúlàní tó ń pa àwọn yẹn. Wọ́n ti láwọn èèyàn kan lẹ̀ Kwara o, nílùú Ìlọrin o, kọ́ náà dáríjì mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn, wọn ò lágbára kankan láti gbára wọn lẹ̀, àwọn èèyàn sì ń kú lọ nígbà tó yẹ káwọn orí adé ìforíkorí. Ẹ̀yin proof supremacy, ẹ̀yin lẹni gbẹ́ ẹ̀yin lẹ́nu àwọ. Bàbá kan wá bá ṣẹ́rí àwọn bàbá kan wà wọ́n lè bọ́ bá wí. Ẹ jẹ́ àgbà pé àárín wọn ni bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn wà. Regardless of the age, ẹ jẹ́ àgbà pé ọjọ́ orí. Orú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé bàbá ò ní láàkáyè mọ́ lẹ́yìn sọ ni? Ìtara ni bàbá fi sọ̀rọ̀ pé kí ni ṣe Akíìmù gan. Kábíyèsí o, mo kàn sọ̀rọ̀ ní mi ò lórí adé fi o. Ìfẹ́ ni bàbá fi sọ̀rọ̀ pé kí ló dé kán gbà fúnra wọn. Ṣé ẹ̀ṣẹ̀ wá wà nù kán gbà fúnra wọn? Kí lọ̀rọ̀ tí bàbá yìí sọ tó lè tó bẹ̀? Mo ń bọ̀ o, mo fẹ́ bá débì kan kí n tó yọ kúrò ń bẹ̀ ni o.
tí ò bá láǹfààní àti lọ mọ́ ń bọ̀. láàárín Ọọ̀ni àti Aláàfin tírú àwa tá a bá ń ṣe bí ọmọdé tá a lè ń ṣọmọdé mọ́ tá a bá ń ṣe bẹ́ẹ̀ tírú ẹ̀ tẹ́ ẹ bá jẹ́ bàbá wa tí ẹ bá lè pẹ̀tù sí ọ̀rọ̀ ẹ rántí pé ìtàn ní gbàgbé yín tẹ́ ẹ bá kú abẹ́lẹ́bọ̀rọ̀ gan. ẹ mọ fá ẹ kí fá kò sí nǹkan tẹ́ ẹ mọ̀ nínú odù fá táwa náà bá gbé ẹni tó jẹ́ nọ́mbà 1 onífọ̀ Ọ̀yọ́ tó náà bá bọ́ta tó bẹ̀rẹ̀ ní sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tí bàbá wa bá sọ̀rọ̀ ìgéǹsì Ọọ̀ni èmi àrẹ àmàrù máa bọ́ta máa sọ̀rọ̀. ìgbà wo la fẹ́ sinmi ogun? ìgbà wo la fẹ́ sinmi ogun? ìgbà wo la fẹ́ bọ́ nínú wàhálà tí à ń fojoojúmọ́ tá a fi ń bára wa fà yìí? Almaroof, bí a bá lè pe ìpàdé àjọ tó nírònà tí àwọn àgbàlagbà bí àwọn bàbá Yẹmí Ẹlẹ́bùrú ìbọn yìí tí wọ́n bá lè ṣe ṣẹ́yìn ò mọ̀ wípé ohun gbogbo máa lọ bó ṣe yẹ kó lọ ni. bẹ́ẹ̀ tẹ́yìn dá sí i ṣẹ́ẹ̀rí tí ọmọ Ifẹ̀ láti fún yín gbẹ̀yìn ọmọ Ifẹ̀ náà ò ní dákẹ́ wọ́n á wò yín wọ́n á tún tún yín wò. ọ̀rọ̀ tí bàbá Yẹmí Ẹlẹ́bùrú wọn sọ òun ni mò ń wá kò pọ̀ jù rárá sà tí wọ́n bá bú kábíyèsí Aláàfin tó jẹ́ Aláàfin ẹ̀yìn tí àlàáfíà láàyè kò yẹ kí gbogbo ìpòrógan yẹn wáyé mọ́ gbogbo ìgbàlódógóje ni èrò ọ̀wáyà síbi ọ̀ràn mìíràn tó tẹ Ifẹ̀ tó tẹ Ọ̀yọ́ ṣébí Ifẹ̀ ló ti lọ bó lẹ́sẹ̀ pìtàn Ọ̀yọ́ tẹ̀ ní sọ Ifẹ̀ bó lẹ́sẹ̀ sọ Ifẹ̀ tẹ̀ ní sọ Ọ̀yọ́ Ifẹ̀ sì lolú olúkúlùkàn yìí tọ̀ ni ẹnìkan ìgbà yẹkẹtẹ kó tó erin èyí ìgbà yẹkẹtẹ kó tẹ́fọ̀n olúkúlùkàn ò tọ̀ ni. bàbá ní bá a ṣe bá a nù Almaroof ṣé tí bàbá yìí sọ yìí ṣé bá a ṣe bá a kọ́ ẹ fẹ́ yí Ifá padà pé Ilé Ifẹ̀ lórí ìran ṣebí mo gbọ́ nínú ìtàn tí mi mí ìmọ̀ tán ó tí mi ìbá rọ̀ pé ọ̀rọ̀ yẹn tó kò Ilé Ifẹ̀ ó tún padà ní Ọ̀yọ́ ó tún padà lọ jọba nífẹ̀ẹ́ ṣáà kì í ṣọmọ ìyá ni ẹnìkan jẹ́ ọmọ ẹrú wọ́n lóríṣà ni ẹnìkan jẹ́ ọmọ ọkọ wọ́n nígbàkejì òrìṣà ni ṣẹ́yìn ilẹ̀ tó àbẹ́mi ni mo tó constitution wa ní Ọọ̀ni of Ifẹ̀ o ìwọ ló lórí ní igbákejì ọba lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tó túmọ̀ sí pé àkọ́kọ́ àwọn ọba nílẹ̀ Yorùbá ẹ sọ fún mi ṣémi àti yín là tó gbogbo tá a fi ń dojúkọ ní Ifẹ̀ yìí táwọn kan ń dojúkọ Aláàfin Ọ̀yọ́ ìjọba ní òwò àbá parí ọ̀rọ̀ sọ́dọ̀ wọn pé kan wá bá wa pinre kan láàrin ẹ mọ́ fòṣèlú balẹ̀ yìí jẹ́ ọmọ Ọ̀yọ́ fẹ́ ọmọ Ifẹ̀ o ọmọ Ifẹ̀ fọmọ Ọ̀yọ́ o wọ́n gbára wọn ṣiṣẹ́ o wọ́n jọ ń gbélé pọ̀ o wọ́n jọ ń ṣọ̀rẹ́ o ẹ mọ́ balẹ̀ yìí jẹ́ o ẹ mọ́ dogunlẹ̀ láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ o ẹ̀yin alátìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ gbogbo tẹ́ ẹ bá ń wá lọ́dọ̀ wọn ẹ fi pẹ̀lẹ́kùtù wá o má gbà má ṣe ẹkú òǹbẹ o àwọn gómìnà láláṣẹ ọba o ní ìsìn o local government chairman lásán aláṣẹ ọba ní ìsìn o ọba tó bá fẹ́ ló máa rẹkọmẹ́ndì fún gómìnà o kí lẹ wá jà ní lórí o ẹ jẹ́ fi supremacy lẹ̀ kí ẹ jẹ́ ká fi ọkàn papọ̀ ogun tó ń bọ̀ wá sílẹ̀ wa yìí kájọ jà Ọlọ́run ó ṣọ́ wa o ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ o brother mi Almaroof mo kí yín dáadáa ẹ kú iṣẹ́ ṣùgbọ́n ẹ má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa pé gbogbo àwọn olólùfẹ́ yín ò bù yín wọ́n á kọ́mẹ́ǹtì tí ò dáa wọ́n á kọ́mẹ́ǹtì èyí tó dáa ẹni tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sì fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ọmọnìkejì kò ní blọ́ọ̀kù ẹni tó bá ti ẹ̀bù gan rárá àti rárá ni a wà lórí ìkànnì yìí fún àtúnṣe rẹ̀ ẹ ti ṣàtúnṣe lórí ti bàbá a sì ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé a àgírí láwọn ibì kan èèyàn máa ń kẹ́kọ̀ọ́ ni àwa náà ń kẹ́kọ̀ọ́ lára yìí ayé yín ò ní dàrú kò ní dojú gbogbo ẹ̀yin tẹ́ subscribe sí orí ìkànnì Jubabasa channel
ẹ ní dára ọ̀rọ̀ ní dá yẹn ṣe mo dúpẹ́ o.